ẹ kú dédé wòyí o gbogbo ẹ̀yin ọmọ Àtìbà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí wa ọ̀rọ̀ bí ò ní pọ̀ torí tí mi bá jáde fún ọkùnrin kan tó ń pè rẹ̀ ní Abẹ́fẹ́ Awíkoko ó máa fi pé bóyá òun lẹ́nu ọ̀rọ̀ red card yẹn ni mo fẹ́ kó jù ú sìn tí mo ṣe jáde mo fi ń yẹ pé mi ń ṣọmọ àlè orí ẹ̀ burú Abẹ́fẹ́ ṣé mi àti ẹ wà nù ẹni tí wọ́n máa halẹ̀ ṣé mi wà nù ẹni tó máa halẹ̀ mọ́ tó máa ní yálò ni mo fún tó bá bí da kó jáde kò ní yẹ èmi àti ìwọ ò lè halẹ̀ mọ́ mi àwọn àgbààgbà tó pè mí ni mo respect tí mo fi dákẹ́ bọ̀ mo ti wá sọ fún mo pè wọ́n mo dẹ̀ jẹ́ kán mọ̀ yìí pé mo ń láti fún ẹ lésì torí mi iṣẹ́ ọmọ àlè nọ́mbà 1 jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn fans ẹ sórí woman tó pè yẹn mo ti find out mo ti mọ ẹni tó jẹ́ ṣó mọ̀ wípé àwọn dàbí ń ṣe dà ní ìwọ obìnrin tó níwọ̀ nọ́ọ̀sì ni ẹ you are mad dàbí ṣe dà ní ẹ̀ náà inú mi dùn tó bá yẹ kó o fèsì ẹ̀ kájọ fi lọ́ọ̀ Amẹ́ríkà kémi àtẹ́jọ́ fi pò fúnra wọn orí yín ò ń pé ńgbà tó yẹ pé tẹ́ ẹ̀ bá lọ́kọ́ ńlé oko kọ́lẹ̀ níta kọ́ lọ́kọ́ ò ń ṣiṣẹ́ owó tó ń ṣe o kàn ń ṣiṣẹ́ olówó lọ́wọ́ kò sọ́kọ́ ńlé fún ẹ kí ló dé torí yín máa ń burú tó yẹ pé ẹ̀ ń ṣọgbà yín kí ni tèmi pàdé ṣé mo mọ̀ yá ẹ rí ni ìyẹn lọ bẹ́ẹ̀ idiot Awíkoko àwọn fáǹsì mo kọ́kọ́ fúlé sí o èyí tó lóun pè lọ Gambasi tó lóun gbé lọ Gambasi èmi ò gbọ́ Gambasi náà o Gambasi is Yaba side òpònú ni yín ni Yaba ọ̀nà ọ̀tọ̀ nìyẹn ó dàbí kí kò máa ka west àti north papọ̀ ó ti yàtọ̀ báwo lára Gambasi lèmi àti ẹ ṣe mọ́ra tó ń gbé information ó lọ́n lèmi ṣiṣẹ́ lólúwọlé gbólódù ní mi lólúwọlé sọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ yẹn bá dójú ẹ̀ tán wàá fa gbogbo àwọn tó ń fún ẹ ní false information yẹn wàá fà jáde ẹlẹ́ẹ̀kẹta bàbá dẹ́ pé ní London pé tẹni kó stop kó má bùnmi ẹ má bà ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kó continue o kéèsì mi àti ọ̀tọ̀ bọ̀ kéèsì ìdílé tó bú ọ̀tọ̀ kéèsì àwọn tó ti tún ṣẹ̀ lọ́tọ̀ ọ̀tọ̀ kéèsì Aláàfin ọ̀tọ̀ onígbà kan ní sọ́dọ̀ àwọn tó ń pọ́n ilé àwọn tó ń dè lẹ́yìn ẹ̀ tó bá dójú ẹ̀ tán so ti lọ wo nǹkan tí wọ́n fi ojú mọ́rin rí pẹ̀lú kẹ́ máa sọ ìsọkúsọ èmi ò ní kọ̀kọ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ pò but number 1 tí máa sọ fún ẹni pé family tó bú àwọn gangan wọ́n ń bọ̀ fún èmi kọ́ ni máa bẹ́ẹ̀ ṣe kéèsì yẹn èmi ò ní kéèsì tèmi àti ẹ kékeré ni èébú tajọ́ ń bù but máa fẹ́ lè ṣe last one fún ẹ mi ò ní time fún Awíkoko I can't just sit down kí máa bá wọ́n takò ọ̀rọ̀ sọ because ayé ò dá tẹ́lẹ̀ inú ò dá ó ti fẹnu bá yá rẹ̀ jẹ́ ìwọ tó ń sọ̀kùsọ bá ṣé ń jọ́ tèmi ti ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń wo Awíkoko ṣé ẹ ti gbọ́ tèmi bọ́ta tí mo bú ọ ní rí the only statement tí mo sọ tí mi ń fẹ́ repeat bọ̀ máa sọ lé ní mo ní kí Ọọ̀ni Ìrìṣà mo mọ ọjọ́ tí mo sọ mo mọ déètì tí mo sọ ní January last year pé kọ́ máa pèrè àwọn olórí aládé mo sọ̀rọ̀ tí mo sọ yẹn ṣọ́ṣẹ̀ṣẹ̀ ń sọ ni torí wa Awíkoko ojókòó ẹni arúgbó ti kékeré yẹ ó sọ fún mi pé tó bá máa sọ̀rọ̀ ló dálẹ̀ sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pé ẹ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kó wà nínú ọkàn yín mo bẹ̀rù Ọlọ́run bí ṣe wà yìí níwọ̀n bá bí ṣe wà yìí mo bẹ̀rù Ọlọ́run ẹ wá ní àwọn wèrè tó pè tó ní èmi ó ní mo ṣodù lólúwọlé èmi ò gbé kórì náà mi ìgbé island rí mo ti wá ṣolúwọlé abẹ́ ẹ̀wà gbà mí kẹ́ẹ̀pẹ́ àṣì àwọn ọ̀tá ti ẹ̀ pọ̀ mo mọ̀ wọn ara mi ṣó ti yé mo mọ̀ wọn ara mi iṣẹ́ tèmi dẹ̀ ń ṣe èèyàn ló ní complain iṣẹ́ ní Sùúrùlérè mi ìdẹ́ ń ṣe nìkan èmi nìkan kọ́ ni mo ń ṣiṣẹ́ yẹn àwọn tó ń ṣiṣẹ́ yìí pọ̀ kò dẹ́ ń ṣiṣẹ́ olè ìgò àtọ́tí là ń tà ń tẹ́ fẹ́ gbọ́ nìyẹn máa sọ fún yín bòkó máa wá mú àtàmọ̀ bú mi tó bá máa bú mi èwo ní bàbá oníbàbá tó ń bú èmi tó bá máa bú mi torí tó bá tó ẹ dáadáa ni òní jókòó kó máa ṣe kó jókòó sódà kó máa bú Aláàfin gbogbo ìgbà Aláàfin gbogbo ìgbà Aláàfin ó rí nǹkan míì sọmọ́ àfàláàfin yìí gbogbo ẹ̀yin òpònú àtẹ̀yìn dìndín ní fẹ́ mẹ́mbà Awíkoko kọ́pìlì ẹ̀ fún yẹn máa gbọ́ mo mọ̀ kó máa rí tó sọ fún yín ìjọ ò lẹ́tí rémi tẹ́mi gbé Ọọ̀ni ṣépè tí mò ń bú Ọọ̀ni ní abúmọ́ abojú ìwọ wa ń bú Aláàfin ẹni tó gọ̀ ní ẹ tó bá yà wá ní Ọ̀yọ́ kan nìyẹn ibi kíni kan ní bàbá ẹ tó bá dé o gbọ́n ni wàá mọ̀ pé ọbọ̀ òun ṣe ni tá a rí fín ìwọ ń rí Aláàfin fín bó ṣe wù ẹ́ ẹ wá ní káwọn ọmọ Ọ̀yọ́ dákẹ́ mo ti ṣe ceasefire
this stupid thing tó ń tẹnu mọ́ yìí wọ́n ti pè mí kó ṣe kó tó yẹ kí n apologize fún gan torí wọ́n ti sọ kó tó bí mi mo dẹ̀ bọ́ta mo apologize Awíkoko kí ló tún fẹ́ jọ kí ló tún fẹ́ ìwọ ọmọbìnrin tó pè ìgbà tó ò lọ́kọ tí wọ́n ń pè láti Amẹ́ríkà tó ní wọ́n nọ́ọ̀sì ó ń pè láti Amẹ́ríkà ṣé ìwọ lè rí èmi kò sọ orú ọ̀rọ̀ tó sọ yẹn nígbà tó yẹ pé tẹ́ bá ti lọ́kọ yín jáde nítorí ó ti ṣe nọ́ọ̀sì bí ẹ pé ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ ṣe nọ́ọ̀sì ẹ ti lọ́kọ yín jáde ẹ̀ rí nǹkan tó fẹ́ ṣe Awíkoko yín tó jẹ́ ń jáde fún ẹ gọ́gọ́ ní statement tó make pé tó bá bí mi dá kò ní yẹ wọ́n bí èmi dá kódà wọ́n bí mi ibi tó bí mi tó dá bàbá tèmi kẹ̀rẹ́ orúkọ tó ń pè yín òun ṣe orúkọ mi ní dárúkọ yẹn torí orúkọ tí mo gbọ́dọ̀ fún respect bàbá tèmi Ọ̀yọ́ ló kú sí Awíkoko tí ó ti mọ nǹkan tó máa pa ẹ́ ẹ̀yin tẹ́ ń pè ṣe ti mọ nǹkan tó máa gbẹ̀yìn yín bíbí bob tó sọ tó ní trait ní èmi mi kàwé bọ̀ ìwọ̀n òwe tí mo kà ìwọ ló bá mi kọ rìpọ́ọ̀tù níbi iṣẹ́ mi ẹ̀ ń ṣe èrè ẹ̀ tẹ̀ máa ń ṣe èrè pẹ̀lú ìwé ìwé tẹ̀ máa ń pariwo ìwé tẹ̀ ń sọ tẹ̀ ẹ̀ dá sóró ọ̀kì ìwé tẹ̀ ẹ̀ sọ tọ́pọ̀lọpọ̀ yín fi ń ṣe tó jẹ́ pé taxi cab ló fi ń ṣe l'Amẹ́ríkà ní London tó wà ìwé tẹ̀ ń sọ tẹ̀ ẹ̀ ríṣẹ́ gidi fi ṣe tẹ̀ ẹ̀ lè kọ statement ẹ máa lẹ́ kàwé ìwé wo ló kà gbogbo ọ̀dìdìrín tó ń pè wọlé àtàwọn tó ń sọ̀rọ̀ mo rí gbogbo yín bíi dèdèrìn mo rí pé kò sí ẹ̀kọ́ kọ̀ọ̀kan lórí yín ẹ̀ ń gang up lórí ọmọlọ́mọ ẹ̀ mọ̀ mí rìn àyọ̀ calling ìwọ tó wá pè yẹn tó ní kọ́ send picture yẹn tó bá ti bí ẹ̀dá send orúkọ àti picture ẹ̀ wá lọ confirm àwọn tó pè yẹn ò mọ history mi wọn ò mọ story mi rárá Ọlọ́run ti kẹ́ mi láti kékeré ó ti yé ọlọ́lọ́ ẹ̀wọ̀n ó tún dárúkọ Rótìmí ẹni tó ti kú ó tún dárúkọ òkú ọ̀run ṣòro pé àwọn olórí burúkú tó ń fún information àwọn náà máa padà kó bá ẹgbẹ̀yìn torí ẹbí tó bú tó fa àwọn ẹbí wọn wọlẹ̀ wọ́n bọ̀ fún ẹ confam ni so gbogbo àwọn ará Amẹ́ríkà wọ́n bẹ dáwó bọ̀ ṣe mọ̀ pé Nàìjíríà ni wọ́n fi gbogbo yẹn ṣe mọ́sìn tó bá dé court nǹkan tó bá tender against ẹ olú máa fi ní George máa fi ṣiṣẹ́ torí ẹbí tó mọ̀ kódà kò sọ̀rọ̀ apology nínú eléyìí o bú ẹbí ẹlẹ́bí o gbọ́ta ò ń sọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ fún ẹ wọn ò mọ nǹkan tó ń sọ ó sáré gbogbo sórí Ajagbèjọ́ Awíkoko kí lèmi àti ẹjọ́ fà tó fi di pé lọ́n di ẹbí ẹlẹ́bí kódà ẹbí tèmi gan tó bá ń tù díẹ̀ ó bú ìyá mi oní ìyá mi ta túwó ta màá mi ta túwó ìyálé ìyá mi ta mọ̀la jọ́ tún lọ́nà kí ni ìyá ti tiẹ̀ tà ó náà fi tó àwọn òrí mi ní owó ó ọmọ náà pé 59 years wo bí ṣe rí owó ti tiẹ̀ owó bí wọ́n ṣe rí ni ìyá ń jẹ́ ó ṣiṣẹ́ ó sọ̀rọ̀ tó da láyé rí ó ṣe ṣó ṣéèmù ló ṣe ó ń bú àwọn ọba ó ń bú ìjòyè ó ń bú anybody ó wá sọ Aláàfin but ó stop láti ẹ wá ní káwọn ọmọ Ọ̀yọ́ stop àwọn èmi ti pè wọ́n kọ́ stop but ìgbà tí ìròyìn olórí burúkú yóò fún wọn láyè báwo náà ṣe fẹ́ stop bọ́ nínú gbogbo yín yẹn kọ́ wá jáde kọ́ sọ ibi tí mo ti bú ọ ni but ìkọ́ni máa ṣe nísìnyí inú àwẹ̀ ni mo wà Kùránì rèé àwọn èèyàn ní kí má máa gbé Kùránì bọ̀ máa gbé eléyìí this time around sórí gbogbo ọ̀rọ̀ tó pamọ́ mi yẹn àtàwọn tó pè yẹn àdàbí nínú àwẹ̀ yìí ni ò ní da fún ilé kankan àtẹ̀yìn tẹ́ ẹ pè tẹ́ ẹ ń ba orúkọ mi jẹ́ tẹ́ rò pé ẹ ń tú orúkọ mi ṣe ẹ rò pé ẹ ń borúkọ mi jẹ́ ni Ọlọ́run á lé mi bá rẹ ojú ìlú máa ṣe gbogbo ilẹ̀ ní ṣoríire mo fi ọlá àánú àwẹ̀ yìí pé mi tí ì ṣenu pẹ̀lú rọ́tẹ̀ ń pamọ́ mi àdàbí ló máa da fún yín Awíkoko mi ìbá ẹ ní nǹkankan o ìbẹ́ ẹ ní nǹkankan pọ̀ o ní tó wá mú ẹ tó wá lẹ̀ dí mọ́ kéèsì mi ó ti mọ̀ pé tó o bá ṣe ṣó kó fi orúkọ mi sí ò lè rérò ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé píṣọ ọ̀rọ̀ Awíkoko tẹ́ ń fi píṣọ mi sí màá strike you down I promise ẹ má borúkọ mi jẹ́ náà ẹ borúkọ títí ẹ̀ jẹ́ òun lọ máa lè ẹ ti gbogbo àwọn wèrè tẹjọ́ ń bú mi papọ̀ orí yín burú ẹ̀yin ẹ rí pé ọ̀gá ni mo jẹ́ fún yín wọ́n máa battalion Awíkoko ọjọ́ olùbẹ̀rẹ̀ ṣó gbogbo ọ̀tọ́ ń bú mi tán sọ̀rọ̀ náà gbogbo àtijọ́ fèsì ara wa èmi ò lè sá fún yín mo ju gbogbo yín lọ gbogbo nǹkan mo fi jù yín lọ obìnrin tó ń sọ̀rọ̀ yẹn mò ń ṣiṣẹ́ mi yíwèé bọ̀ tó bá yẹ pé nǹkan tó ń sọ lórí mi bó ṣe rí nìyẹn láì jẹ́ bẹ́ẹ̀ ìwọ obìnrin tó pè láti Amẹ́ríkà yẹn ó máa yíwọ́ fún ẹ lẹ́nu iṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run torí mi ò mọ̀ ẹ́ rí ìwọ tó tún pè láti London náà ó máa yíwọ́ fún gbogbo yín bó ṣe máa rí nìyẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run torí mi ò mọ̀ yín rí Awíkoko láyé ẹ má máa sọ pé but last point tí máa ṣe fún ẹ rè mi ní jáde